ohun agogo kàngán ní kàngán àgìjà kìtì àgìjà káti kéde ìlú. Àwa sí Ẹ̀rìnjiyàn láti wá wo bí wọ́n ṣe ń bọ odò Ẹ̀rìnjiyàn. Kí ni agbára, kí ni nǹkan àǹfààní, kí ni nǹkan wọn àlùmọ́ọ́nì tó farapamọ́ sí ìlú Ẹ̀rìnjiyàn Èkìtì. Láìpẹ́ a ó fi odò Ẹ̀rìnjiyàn Èkìtì hàn yín àti àwọn àǹfààní tó wà nínú ẹ̀. Ẹ máa bá wa ká lọ, àdúrà wa yóò gbà ọ́. A dúpẹ́ púpọ̀ ní ọwọ́ Ọlọ́run. Bàbá, kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Sulaiman Azeez, ọmọ bíbí ìlú Adó Èkìtì. Ìlú Èkìtì bí gangan. Bẹ́ẹ̀ni. Bàbá, a rí gbọ́ pé nínú ìwádìí wa omi Ẹ̀rìnjiyàn ó ní àwọn nǹkan àrà tí ó farata pamọ́ nínú omi Ẹ̀rìnjiyàn yìí. Ǹjẹ́ lè sọ díẹ̀ lára ẹ̀ fún wa? Nǹkan àrà mẹ́rin tó mi yẹn tó farata tó sápamọ́ sínú omi yẹn ó pọ̀ gan. Ẹ ṣáà wò ó. Ní àkọ́kọ́ gbogbo omi máa ń ṣàn báyìí, òun ṣàn padà sẹ́yìn ní tiẹ̀. Bẹ́ẹ̀ni. Nínú nǹkan àrà mẹ́rin tó wà nínú omi Ẹ̀rìnjiyàn yìí tá à ń sọ yìí ni pé tí alàgbọ́n bá ń wá ọmọ tó bá débẹ̀ tó bá fún lómi yẹn yóò rọmọ bí. Ìwọ̀n ẹni tí ò bímọ rárá, tá a bá fún ní omi Ẹ̀rìnjiyàn yìí. bá fún ní omi Ẹ̀rìnjiyàn aláì Ọlọ́run yóò ìṣọ̀kan yóò sì yọ̀ǹda bọ̀. Nínú ìwádìí wa a gbọ́ pé ẹja ńlá ń bẹ nínú omi yìí. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ sọ fún wa. Ẹja inú omi ẹ̀rin tí ṣe omi Ẹ̀rìnjiyàn tá a ṣe lé ní wọ́n ń pa ẹja níbẹ̀. Ẹja ńlá ń bẹ́ẹ̀ gbẹ́yìn ìwọ̀ ní àìpa. Tá a bá pa ẹja yìí, kí ni ó ṣẹlẹ̀ wá? Àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn tó ń dabọ̀ tó ń dẹ̀já pé nínú àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn tó bá ṣe ẹja ẹ̀ tẹ́ bá gún ẹja ẹ̀ lọ lé tẹ́ bá lọ sí nínú kẹja máa jiná nínú kẹja máa kẹja kó jiná ẹja ò ní kú a máa ṣe nínú omi gbóná yẹn ni ẹni tó gbẹja síná tó dẹ̀já yẹn lára àwọn ni. Ṣé bàbá? Bẹ́ẹ̀ni. Yẹ́n tá a bá tún pè é níjọ́ mi, jẹ́ dá wa lóhùn. Bẹ́ẹ̀ni, màá jẹ yín ní méjì mẹ́jọ